A kú dédé àsìkò yìí ní gbogbo ibikíbi tá a bá tuntun ní àǹfààní láti máa wo ìkànnì yìí. Benjamin Olúwaṣẹ́gun Olúwapamílẹ́rìn náà ní orúkọ mi. Tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ títí lélẹ́yìí tẹ́ máa darapọ̀ mọ́ ìkànnì Lovers Energy Village sí bá subscribe sí wẹ̀gbẹ́ rẹ̀ wọn. Ó rẹ̀ máa gbé kan níbẹ̀ táwọn oníbàá máa pè ní notification bell. Bá wa tẹ̀ tó bá tẹ̀ tó ń kọ́ yóò gbé option mẹ́ta kan wá. Ìtì ń bẹ lókè ọ̀ tó ṣe option A, L àti L. Táwọn oníbàá máa pè ní option all orúkọ bá wa tẹ̀. Ó bá tẹ̀ tán kọ́ yọ̀ǹda rẹ̀ ó láǹfààní láti máa wo ìkànnì ní gbogbo ìgbà táwọn ètò wa ń kọ́ tó bá ti ń jáde. Fẹ́ Sunday Igboho wọ́n ní ẹ má ṣe ní àwọn mẹ́rin ìjọba ẹ̀wẹ̀ kó ẹ̀wẹ̀lẹ̀ gbogbo akájọ mẹ́rin ìjọba ẹ̀wẹ̀ kó wọ́n ní ẹ má ṣe àwọn mẹ́rin ìjọba fún Sunday Igboho àmọ́ àwa Yorùbá pọ̀ ní Kwara tá ló máa wá gbà wá báyìí gọ́vnà wa ò dẹ̀ gbọ́ nánà etí gọ́vnà wa wọ́n ti gé tí ẹ̀rọ Àṣàkẹ́ ni kò gbọ́ anything ẹ bá wa gbóhùn sókè. Hello ìyá wa. A wà pẹ̀lú yín sá ma. Yes ma. Ẹ kú ètò. Ètò ìnájọ́ ń ṣe. Yes ma. Ọpọlọ yín ò ní jọba. Wà. Àwọn yín ò ní lọ lójú. Àṣẹ. Nǹkan tẹ́ ẹ mú wá yẹn gbólóhùn méjì mà ni mo fẹ́ sọ. Ẹ̀gọ́ ọ̀sán máa lọ. Ìjọ́ wo ni Sunday Igboho dé? Tọ̀. Ṣé ó ti póṣù méjì, ṣé ó ti póṣù mẹ́ta? Oṣù. Ṣé ó ti póṣù kan ni? Kí ló ṣe wọ́n? Plan wo náà ní? Wọ́n sọ pé Sunday Igboho ni kán wá lò. What is their plan? Ọmọ Yorùbá ti fàájà. Tọ́lọ́run ò sọ tí ò ṣí gbogbo àwa tájọ́ ọmọ Yorùbá ògidì. Ká jẹ́ kí ọ̀pọ̀lákàyè wa kó ṣí. Àkọ́kọ́ nìyẹn mi ìfẹ́ gbà sí kò yín. Ìkejì, àwọn èèyàn kan náà pawọ́pọ̀ tán tú Sunday Igboho tán ní kó máa bọ̀ lé. Ṣé àwọn náà fẹ́ ránṣẹ́ yìí ni? A fẹ́ mọ̀. No, àwọn àfáà yìí ni àfáà ní èèyàn márùn-ún náà kó lẹ́yìn àwọn kó máa ń bèrè 300 million. Yes ma'am. Ìtumọ̀ Yorùbá tí mo lò yẹn ni wípé àwọn tán fà wálé náà lẹ́tọ̀ọ́ àti gbéṣẹ́ lé lọ́wọ́. Pé kí Tinubu fún Sunday Igboho ní security ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ni. So bóyá gbé èèyàn yẹn nísìn Sunday Igboho á lè sọ pé ẹ̀yin èèyàn báyìí yẹ lọ síbi báyìí. Kí bàbá wa Olúbàdàn. Bàbá wa Olúgbọ́n. Kọ́ dúró síwájú kọ́ pé Sunday àmà fẹ́ràn ẹ̀ṣẹ̀. Nǹkan tó ń ṣẹlẹ̀ ní Ìlọrin yìí gbogbo àmàlágbọ̀n ẹ má jẹ́ kán pa wọ́n tán kó àwọn ọmọ ó yá mobilize àwọn ọmọ ogun ẹ jẹ́ kán lọ ràn wọ́n lọ́wọ́. Ṣé àwọn náà gbà ṣẹ̀wọ̀n dìde àbí kí ló dé táwọn à ń speculate nǹkan tí ò yẹ kó ṣẹlẹ̀. Ìkejì nìyẹn ìkẹta tí mo fẹ́ fi kásẹ̀ lẹ̀ ẹ má jẹ́ kí Ìlọrin tàn wá o. Ó parí. Mẹ̀tújàmbá la mọ̀ wọ́n sí. Wọ́n bá ń wá nǹkan kò tán lè fi wá. Ọmọ ẹ̀jẹ̀ kan tàn wá ṣe báwọn lọ lé lẹ́kùlẹ́jà wọ́n lọ sílé àwọn ìyá olóòṣà. Kí ló ṣe wọ́n tán kọ́kọ́ gbé tiwọn jáde kán bọ́ sínú igbó kán máa jàjà wọn lọ? Kí ló ṣe wọ́n? Kí ló ń tàn wá fún páwọn ọmọ nǹkan kan pé Kùránì nìkan làwọn mọ̀? Wọ́n sì lè wọ́n pé Kùránì nìkan náà wọ́n sì lè lo Kùránì. Bàbá ńlá irọ́ ni káwọn náà gbàgbára tí wọ́n jáde. Tọ́ bá wá nídìí help kọ́ má pé Sunday Igboho nìkan. Tọ́ bá wá nídìí help kàn sí àwọn bàbá wa tó ní àlàáfíà gbọ́dọ̀ dé bá Sunday Igboho tó ń mú Sunday Igboho wá lé. Àwọn bàbá yẹn náà máa wá pè é tó máa sọ fún pé Sunday jọ o ibi ti kún o àwọn èèyàn ti kọ lẹ́tà àwọn ti wá ìtásùn o jọ wá dìde fún nǹkan báyìí láì kò jẹ́ bẹ́ẹ̀ gbóni Sunday Igboho lọ sọ ní kó má sinmi ayé ẹ̀ sọ ní kó má gbádùn ayé ẹ̀ kí ni ìtumọ̀ yẹn kí ni ìtumọ̀ pálapàla yẹn pẹ̀lú ọgbọ́n burúkú tí ò lẹ́sẹ̀ lẹ̀ Ìlọrin tó jẹ́ pé mẹ̀tújàmbá ni wọ́n ẹlẹ́nu mẹ́ta ni wọ́n ẹlẹ́nu mẹ́fà ni wọ́n èmi ò ní sọ ju yẹn lọ àgbọ̀rọ̀ là ń sọ fún ọmọdé. mo fẹ́ sọ̀rọ̀ pa
ẹ ṣe màmí ẹ ṣe gan ẹ̀yin tẹ́ ń béèrè bàbá yìí lọ́wọ́ mi àwọn ni wàá yín gbé wá yìí o àwọn èèyàn ń béèrè sífì máàmù lọ́wọ́ mi wọ́n ní sífì máàmù lọ rí ń kọ́ sífì máàmù ní àlàáfíà náà wà mo ti bá yín gbé wọn wá ẹ̀yin tẹ́ ń béèrè sífì máàmù lọ́wọ́ mi sífì máàmù ní o àlàáfíà ni wọ́n ẹ bá wa táàgì wọn bá wa share fídíò yìí kó kàn wọ́n àwọn èèyàn ń béèrè sífì máàmù lọ rí ń kọ́ sífì máàmù lọ rí ń kọ́ àbí àwọn náà sọ ń jọ̀wọ́ pé èèyàn kan ò lè dúró sẹ́yìn òdi kó máa sọ pé òun fẹ́ gba orílẹ̀-èdè fún wa sífì máàmù lọrin ẹ bá wa hashtag sífì máàmù lọrin mo fẹ́ kí èèyàn 1000 bá mi hashtag sífì máàmù lọrin ẹ bá wa hashtag wọn lọ sífì máàmù lọrin wọ́n ní ìdíyín ní Kwara ṣáà ni wọ́n ní wọn bí èèyàn kankan kó fèsì. hello sir bá wa gbóhùn sókè sir ní dààmú. mo sọ tán sìn. ẹ má bínú ẹ̀kọ́ ni mo fẹ́ pé wúdà pẹ́ ń lo iṣẹ́ ni ẹ ṣe gan ẹ káàbọ̀ mo fẹ́ pé DNA ta ni ṣé ti Fúlàní àbí ti Yorùbá DNA gbóhùn sókè DNA báwo yóò yẹ jẹ́ fún DNA are you there DNA gbóhùn sókè o tẹ́ bá gbóhùn sókè a máa drop yín ẹ má bínú o ọ̀nà máa rìpọ́tì pé ẹ bá mi power tap lórí TikTok ẹ bá wa tẹ love and love like button lórí Facebook YouTube ńkọ́ ẹ bá wa tẹ turn pop lórí YouTube. Hello ma. Bàbá mi ẹ̀ ní ṣòfò ó ti get started báyìí o àwọn ọmọ Yorùbá ti yarí o wọ́n ti gba Sunday Igboho lọ́wọ́ mi wọ́n láwọn like Sunday Igboho jù mí lọ wọ́n yarí náà Sunday Igboho má lọ sí Kwara ṣó dà bẹ́ẹ̀. bí mo ti wojú yín bẹ́ẹ̀ tí ń ṣe gan ló pa mí lẹ́rìn yìí bí gbogbo tí mo kàn rẹ́rìn látàrí. kí ni mo ṣe. bẹ́ẹ̀ tí wọ́n tẹ́wọ́ ni. bí ẹ bá ń gbé ìyá mi mo ń tẹ́wọ́ bí ẹ bá ń gbé ìyá mi. àmọ́ rí yín bá àṣẹ Yorùbá wuyì. ẹnìkan ní let them call Gani Adams ẹ má bá. ẹ rí mi ò kúkú lápọn. ìyá tó pè tán ní ìsìn ọpọlọ wọn kò ní dọ́bà. àṣẹ. ẹ rí ọ̀rọ̀ Ìlọrin ọ̀rọ̀ gbogbo wa ni. bẹ́ẹ̀ ni Kwara ni Yorùbá wuyì náà ẹ ṣàánú wa Kwara o. ọ̀rọ̀ gbogbo wa ni. ṣé ẹ ráwọn tó wà Ìlọrin wọn ò tí ì ṣetán. ti ṣetán alágbára ni. wọ́n lágbára. adarí. ẹ wo ẹ mọ̀ kí mẹ́nìtà mo ti mọ́ sọ̀rọ̀ olórí burúkú emir fún yín. nínú emir àwọn Fúlàní tó dájú láyé number 1 ni òun àti ti àṣetánẹ́ Sókótó àti emir Kaduna ẹ wo èèyàn tí wọ́n pa láyé El-Rufai láàrin ọdún 8 tó lù. El-Rufai. èbó òun lọ́lọ́ dáadáa ní ìsìn tó fẹ́ mọ́ fi bí àwọn èèyàn lórí tó lò fẹ́ sí president. gbogbo ẹ̀ ló máa pàtó. ṣe rí táwọn aráàlú orí bá ṣe tán Yorùbá ní ọmọ tó bá sípá ìlòbí rẹ̀ ń gbé. bí wọ́n ti ń ṣe tó àwọn Ọlọ́run tó inú ìran tọ́lọ́run fún lépè níran Fúlàní wà wọ́n pọ̀ tó ran Yorùbá nílọrin ká tó sọ the whole of Kwara. bẹ́ẹ̀ni inú 16 local government 12 ní Yorùbá. wọ́n àní ẹ lọ wo council lọrin gangan ká tó sọ Kwara. ọwọ́ à ń fi ẹ̀sìn tán yìí ẹ wo máa tẹ̀ ń wo grand idea barrister ti ń bẹ́ẹ̀ yóò tó 10. òun gángan justice ni. èmi báyìí ló ti rìtáyà. àwọn same thing David grand idea ó ní kẹ́yìn máa lọ lé kéwúkẹ́ lè máa ṣẹ́rú. ẹjọ máa pa wá ìsẹyọndà àtàkì báwo ẹ máa pa wá jàre kó. Peter tẹ́ lọ́rùn. ẹ pè I don't know. ẹ mọ̀ pé wọ́n ti sọ gọ́ọ̀mẹ́ntà ò sí Kwara di Amadu Bello house. ẹ ta àmúmọ. oore wo l'Amadu Bello ṣe fúnra Yorùbá. ìtẹ́fìrí pọ́gbẹ́ni yẹn kò sí tẹ́ lè ṣe fún kàlàyé ìkànnù bíran wọn ti rí nìyẹn o. ìkà ni ká máa jẹ́. olórí burúkú ni gbogbo ọ̀ràn Fúlàní Ọlọ́run náà bá wa àlàkà wọn. àṣẹ. wọ́n parẹ́ láìpẹ́ ni látòkè délẹ̀. àṣẹ. kí la ṣe fún wọn tó báyìí. ẹ wà bí ọ̀rẹ́ táyé bá ti gbà yín báyìí onílé lẹ́mọ̀ pa ẹ mọ̀ dájà lẹ̀
mo ti sọ fún many people wọn è ṣe mùsùlùmí ẹni tó rí rẹ̀ bá pé tó bá dọ́mọ ọkọ Yorùbá nílọrin ní Kwara tó bá sì tún rí Emir Ìlọrin tí ń wólẹ̀ fún ọmọ àlè ni wọ́n. wọn bí wọn kú kán má wólẹ̀ o wọn bí wọn ẹ lọ wo gbogbo kọ́tọ̀ bí wọ́n ti ń kíyàn yẹn tí wọ́n fi kan tan àwọn Yorùbá ẹ lọ wo bí Saudi ti ń kíra wọn bọ́yọ̀ jọ ti àwọn Fúlàní Ìlọrin. irọ́ náà pa ẹrù tó ń rù sórí yẹn Saudi ò kí ń rù Saudi ò rẹrù yẹn wọ́n tọ̀ wọ́n ni. Gbogbo kíkíyàn ni gbogbo kẹ́ máa pariwo ṣéwù. ṣéèdè èdè wọn ni o èdè wọn ni ọmọ Yorùbá jí má sùn. bẹ́ẹ̀ sọ́sọ́sọ́ mọ̀ lọ́rùn gbọ́ wọ́n ti sangi mọ́ wọn létí. Èbí èyí tí wọ́n gbọ́pàá káàkiri láì dẹran ó ní ọmọ yìí òun ni mùsùlùmù tó ń bá rí. wáì tí ọ̀bọ ta ní ìsìn kẹ́ntì ẹ̀ jóun gan gbé ojú ẹ̀ lè wálẹ̀. sọ́dà àjọ àwọn tí wọ́n ń jí gbé lọ sọ́dà wọn lọ. wàhálà padà wọ kọ̀ọ̀kan ṣú. ṣé rọ́rọ̀ tó wà lẹ̀ kọ̀ọ̀kan gbowó Ìgbòho wà lọ́lídé ọdún kan sì ni ó sì fi sọlídé tọ́wọ́ wà kọ́mọ yìnbọn dì í. ìdánwò ló dé ná wáì tí wọn ò pariwo eléyìí ní 2 weeks ago kẹlẹ́rì tí wọ́n ń pè ní ìjàmbá wọ́n ní 20 ọdún tí Fúlàní ti ń yàgbẹ́ ni kò lè jàmbá nú ẹ̀ nínú oró tó wà nú ẹ̀. gbogbo tẹ́ ẹ rí set-up ni o. set-up wọ́n fẹ́ gbé bèrè ran Yorùbá wò ní o. Yorùbá ṣe believe o. set-up 100% ni kó fún wa ní list àwọn tí wọ́n gbé gbóòlù òun ti escape wáì tí ọlọ́ọ̀dọ́ DSS tó yẹ pé Gbòho tó dé tí ò tí pọ̀sẹ̀ kan jẹ̀bi jímọ̀ yìí ní pọ̀sẹ̀ kan tí Gbòho dé. àbí. Ìgbòho tó dé tí ò tí pè tó yẹ pé yìí Ìlọrin náà lẹ́tún kọ́kọ́ mú níjọ́ tó dé ilẹ̀ wa ní pé kọ́mọ ọ̀bọ̀n ń lọrin in the name of kíni sára wọn ni ṣé wọ́n jọ ń kírun ni tó kọ́ pa wọ́n pọ̀. ẹ má sọ yẹn o Ìgbòho lè lọ sí Mẹ́kà lọ́la o. Mẹ̀dínà ni ó lọ ní Yánà Tàbátárì Ìbàdàn àmọ́ ìjọ tí Gbòho ti lọ Mẹ̀dínà ní Yánà Tàbátárì Ìbàdàn. ṣé Mẹ̀dínà wà Ìbàdàn ni. àṣẹ Mẹ̀dínà Ìbàdàn ni lẹ́gbẹ̀ẹ́ Tàbátárì hotel lọ́nà elékùọ̀ Ìgbòho ti lọ bẹ̀ ó ti dé. ṣé àwọn Ìbàdàn yìí àwọn Ìbàdàn mo rí mo bẹ́rí Ìgbòho lọ Mẹ̀dínà Ìbàdàn mo ń bọ̀ wá báyìí gbogbo èèyàn ọmọ Ìbàdàn yẹn. ẹlẹ́bọ ni wá àwọn ẹlẹ́bọ ẹjọ́ yẹn ẹlẹ́bọ ẹ̀nà wọ́n sókè. so ẹlẹ́bọ ní ìsìn ilẹ̀ ní kọ́ mọ̀ bọ̀. ẹ̀yin ọmọ èṣù dà àwọn rèé o àwọn ọmọ èṣù dà. bóun ni kọ́ mọ sọ wọn ta ni wọ́n sọ fún. àbí Saudi dẹ. bá a ti ń pariwo tó tà ń fáwọn ẹ wo èyí tó dá àwọn òfò lórí ilẹ̀ èkó ní gbé o. ẹ pè ní agbárí wọ́n gbọ́sẹ̀ ju babaláwo lọ láwọn òbèrè Fúlàní tẹ̀ ń wò yìí. bàbá ẹ jẹ́ ká gbé kọ́ọ̀lù ẹlòmí ẹ̀yin nìkan ti lọ 7 minutes ó dàbọ̀ àwọn ọmọ èṣù à ń bàbọ̀ àwọn ọmọ èṣù dà àwa rèé o àwọn ọmọ èṣù dà àwa rèé o ìyá wa Kristiano ọmọ èṣù dèyí náà BOS àwọn ọmọ irúnmọlẹ̀ dà àwa rèé o àwọn ọmọ èṣù dà à ń gbọ́ yín ẹgbọ́n sókè yes sir. ṣékólóyè lọ sí Ìlọrin àbí kán lọ pé sífì máa mú lọrin. ọ̀rọ̀ tèmi ò tiẹ̀ pọ̀ púpọ̀ àti Ìlọrin àti Sokoto àti Kaduna kékeré nìyẹn ṣùgbọ́n ẹ̀bẹ̀ kan tèmi fẹ́ bẹ̀ yín tí mo lè fẹ́ fi opportunity mi báyìí tí mo fẹ́ fi sọ̀rọ̀ mi báyìí ni pé kẹjọ torí Ọlọ́run kẹ́ kí. èmi àṣepẹ́sìn mi ní jáde síta láti lọ máa ṣe praise free Ìgbòho again ni o torí àmọ́ country tá a gbé àmọ́ nínú coal nínú sun bá ṣe rìn káàkiri. mo rí fídíò kan bí nǹkan tẹni tó sọ̀rọ̀ tán lẹ́ẹ̀kan ẹ̀ sọ èwo ni àwọn muslim tó ń lọ sílé Ìgbòho tó lọ ń ṣe advert fún kí ni ìjọ tó ti dé tó ti wọlé ó ti wọlé nìyẹn. ó lágbára
ó lágbára. Kílẹ̀ jẹ́ stadium ni Ìgbòho jẹ́ gẹ́gẹ́ bí Babangida ni tó ṣẹ̀ sí kìtà rẹ̀ ṣẹ̀ ìyá tó ṣẹ̀ dé ni. Kí ló dé? Kí ló dé àwọn ọmọ Yorùbá? Èmi ò pọ́n nífẹ̀ẹ́ yìí. Àwọn Fúlàní, àwọn ní Muslim tó ń so skáfù mórí. Kí ló dé tí gbogbo wọn lọ sílé Ìgbòho? Lọ ṣé kí ni? Kí ló dé tí Ìgbòho wà láwọn àwọn èèyàn nínú ilé ẹ̀? Ṣé ó ṣẹ̀ bímọ ni? Mo lọ jẹ́ síbẹ̀. Ẹjọ́ tó rọ lọ́hùn, ẹ yẹ kí mẹ́sẹ̀gì yẹn kó dé ọ̀dọ̀ ẹ̀. Ó ti dé, wọ́n ti wẹ́kọ̀mù ẹ̀ níjọ́ yẹn. Ó tilẹ̀kùn ilé ẹ̀. Ẹ tó bá fẹ́ ríra wọn kọ́ lọ sí tógèètì kọ́ lọ máa pàdé bẹ̀ àbí wọ́n dẹ̀ yẹ pọ̀ ọjà ọba ní kọ́ lọ pàdé bẹ̀. Kí ló ṣe Ìgbòho? Wọ́n ní wọ́n lọ ṣàdúrà fún ẹnì kan kọ́ sí comment section. Wọn ní ìdí àdúrà anybody. Ìgbòho kan lọ́wọ́ kò kan lẹ́sẹ̀ kọ́ filẹ̀. Ó ṣe já àwọn Mùsùlùmí iná lọ síbẹ̀. Kí ló lọ ṣe bẹ́ẹ̀? Bash by bash ló lọ bá. Àwọn ọmọ ẹ rí i pé bash by bash ni àwọn ọmọ máa polè kú wájà àwọn ọmọ máa polóko kó wá mu. Ẹ sọ fún Ìgbòho náà kó sọ jìnnà. Àwọn jìyà ní òtútù ní àbúrò tá à ń pè free Ìgbòho everyday náà kí ló dé? Kí ló ń pèrò sínú ilé ẹ̀ fún? Tóun náà jókòó tó ń gbé kiri tó ń ṣàlàyé ta ló rán níṣẹ́ ń bẹ̀? Àlàyé wo ló ń ṣe fún anybody? Kò rán anybody iṣẹ́ anybody ò ránṣẹ́. Because tó bá tún ṣẹlẹ̀ tó ń sìn gbogbo wọn tó ń gbé fìlà ní mórí yẹn àbí kí wọ́n kí ní tó gbé sórí yẹn gbogbo wọn tó máa fẹsẹ̀ fẹ́ sẹ́yìn. Ìgbà yẹn máa túmọ̀ pọ̀ ọmọ ẹlẹ́bọ ni kì í ṣe ọmọ ẹlẹ́bọ ni nísìn. Kí ló dé tó ń lọ sílẹ̀ bash by bash? Ó dìgbà tó bá tún ti gbọ́ tí ò yẹ kó gbọ́ tó tún ti set ẹ̀ ọ́fíìsì. Tó set ó dẹ̀ set wọ́n yẹn lọ́sẹ̀ náà set ring light. Kí ló dé? Ẹ jẹ́ pé bàbá Akíntóyè o tó bá yẹ pé àwọn lẹ́ máa pè kọ́ pé Ìgbòho ó ti dé Nàìjíríà ó ti fi ẹlẹ̀. Hey, nobody in your street again, your own. Ẹ rí pé ọ̀rọ̀ tèmi yàtọ̀. Ó yàtọ̀ gidi. Ẹjọ́ tó lọ dọ́hùn. Ó yàtọ̀ gidi. Látàná ló ti bà mí inú jẹ́. Kí ló ń lọ sílé Ìgbòho fún? Kí ló ń gbà wọn lálejò fún? Tó bá yá àwọn journalist á bẹ̀rẹ̀ sí ní lọ́bẹ̀. Àbí? Kò sáà lè gbà wọn àfáà láàyè kó má gbà àwọn journalist láàyè. Yes. Àwọn mínísítà oníbọ̀dì á bẹ̀rẹ̀ sí ní lọ́bẹ̀. Aníkáwá kí ẹni á bínú àmọ́ go through straight. Àbáwò ló dẹ̀ ṣe wá ṣe bẹ̀ yẹn. Ìgbòho kẹ̀dẹ̀rẹ́ kò mọ bí tó ti ń finú sọ̀rọ̀ sí. Á bẹ̀rẹ̀ sí ní bẹ́ẹ̀ ni. Kí ló dé kí ló ń wálé ẹ̀ fún? Kí ló ń ṣí géètì ilé ẹ̀ fáwọn èèyàn fún? Bàbá Mùsùlùmù tó wà ní Ìwó yẹn ní ìmorúkọ wọn. Mùsùlùmù wo ló wà ní Ìwó? Bàbá tó máa ń dé kinní tó máa ń dé táwọn náà máa ń sọ̀rọ̀ Yorùbá nation tó máa ń dé kinní gbìngbì sórí yẹn. Èwo tún ni Mùsùlùmù? Ní mo ráwọn náà tó wọ́n dúró sílẹ̀. Wọ́n ti yẹ kó gbọ́ ìyẹn lọ́nà. Báṣì lélékiri. Kí ló ń wá ẹjọ́ tó Yorùbá wuyì? Iṣẹ́ tá à ń ṣe má yẹ kó di òfo mọ́ wa lọ́wọ́. Ẹ̀kan lèèyàn máa ní chance opportunity o. Ẹ̀kejì kò ní ní o. Kò ní ní lẹ́ẹ̀kejì o. Ní èní mo ti wò pé tí bá mọ nọ́mbà rọ́pò ni màá ti pè é pé kí ló dé lọ́sẹ̀ kókó lọ sọ fún gbòógù tilẹ̀kùlẹ̀ kó kúrò bẹ̀. Kí ló dé? Ẹjọ́ tó rọ lọ́hùn ẹ pé bàbá ẹ pé prof kọ́ pé Ìgbòho ọ̀fẹ́ anybody ilé ẹ̀ mọ́ ìwọ ló ní ilé ẹ̀ but for now àwa Yorùbá nation ló ṣe tí wàhálà fi dé àwa gan la wá fẹ́ protect ẹ fúnra ara wa sí. After 1 year tó ti relax tó sẹ́ni tó ti ẹ̀ gbúrò ẹ̀ mọ́ èyí tó bá wù ẹ́ ò lè máa ṣe ń gbà yẹn. Nípa Ìlọrin tán náà lọ ìbáwo gbogbo ilé Ìlọrin kan kó lọ sí Kaduna kò sí nǹkan tó kọ Ìgbòho bẹ́ẹ̀ Ìgbòho kọ́ ló ní Yorùbá gbogbo alọmọ Yorùbá tó bá wù Ìlọrin kó ní kálukú dí kán lọ gbé àdá kan dúró síwájú ilé wọn ẹni tó bá débẹ̀ kan gé lórí wọn ò lè ṣe everybody change surname your own. Ẹjọ́ ètò ṣe kókó kí Ìgbòho má gbà yàn kankan má lè jáde. Àwọn náà ló ń pè láfẹnuwú géètì abẹ́ ìgbà tí gbàgbé ni. Àwọn ni. Ìyàwó wọn ló kọ́ pé láfẹnuwú géètì Mẹ́wọ̀lá ká ìyàwó wọn ló kọ́ pé láfẹnuwú géètì. Àwọn ló tún ti wé Fúlàní àbí kí ló máa ń pè kí ní tó ń wé sórí yẹn ó tún ti ń fúlù bẹ́ẹ̀. Kí ló máa ṣe gbé sórí yẹn náà? Aṣọ tó ń wé sórí táwọn Muslim máa ń wé sórí yẹn. Blanket yẹn o. Àkísà tó máa ń wé sórí yẹn ó tún ti ń gbé lọ́bẹ̀. Kí ni máa ń fa ìjà? Àkísà. Yorùbá wuyì ẹ ti jìyà lórí kíní ìgbésẹ̀ kẹ máa rí nǹkan kẹ má lè sọ̀rọ̀ tẹ́ ẹ bá lè sọ̀rọ̀ ó tá máa gba tó. Èmi náà ń wo bó ṣe ń kó bó ṣe ń ru ẹrù lọ síbẹ̀. Ẹ mọ̀ pé má sọ̀rọ̀ sọ wa ní àbí àbí. Kí ló ń ṣí géètì ó ṣẹ̀ bímọ ni tọ́lọ́ ń kí àbí kíni? Kí ó ṣẹ̀ bímọ ni? Tá a bá lè sòótọ́ ọ̀rọ̀ fúnra wa takàn lẹ́rìn á tán ara wa jẹ ni o. Ẹ mọye inú òtútù tẹ dúró sí Free Ìgbòho ẹ mọ bó ṣe rí náà. Ọlọ́run ló lè ṣàánú mi. I take the risk o. We take the risk all over the diaspora. Torí Ìgbòho náà Ìgbòho wá délé tó ń sì tó yẹ kó. Mosquito net náà dé.
tó yẹ kó ti gbórí sí pílò wọ́n tún máa rìkọ́dù ẹ̀. Ìgbòho náà tún máa ṣàlàyé bàbá mi ọlọ́kọjà bàbá mi oní ṣòkòtò àwọn náà ṣe báyìí. Kò sẹ́ni tó fẹ́ gbé gbogbo yẹn. Kò sẹ́ni tó nídìí gbogbo tó mo láti gé mi bí ìjáde Yorùbáwùyí lórúkọ mi mo láti gé mi bí ìjáde à ń gbọ́ yín sà. Nobody needs all those things sir. Ma ẹjọ́ tó rọ lọ́run a ti ṣiṣẹ́ tó a fẹ́ gbádùn olóyè kó tẹ̀ kọ́kọ́ gbádùn àwọn ìyàwó ẹ̀ náà. Tọ́wọ́ máa fi gérí Kwara dé áfù ní state yẹn a ti gbádùn àwọn ìyàwó ẹ̀ dáadáa wá wá bẹ́ẹ̀ ni this time around. àtìsí ìyàwó méjì ló ní ó ní dúdú ó ní pupa àsìkò sí. ó yẹ ká máa sùn sórí bẹ́ẹ̀dì kan pa àwọn mẹ́ẹ̀ta ní àsìkò sí the next 1 month ó yẹ ká lóye kan ti sanra báyìí ni. Yes ewu ni gbogbo àwọn tó ń wé kinní sórí tó ń lọ sílẹ̀ lójoojúmọ́ tó ń lọ sọ bàbá wa ní Sokoto ní Kaduna kí ló kàn àwa àtìyẹn. Gbogbo yín lẹ pé bọ̀bọ́ yìí ní ẹlẹ́bọ nígbà yẹn gbogbo yín lẹ pé láláṣejù mo try láti lísì sí nǹkan tó ń sọ wọ́n tó ń sọ ọ̀rọ̀ bí ẹni tó ti forí gbálẹ̀ ní gbogbo wọn sọ bẹ́ẹ̀. èmi ò tiẹ̀ wò wọn mo kàn rí mo rí wá mi. Ìgbò ti free tó bá le jù ẹjọ́ tó Ọlọ́run tó bàbá tó bá le jù wọ́n ti free ẹ̀ kó gbé pálí ẹ̀ bójọ́ weekend ni kó gba Germany lọ kó lọ relax ó ti mọ̀ pé òun ò bá wọ Nàìjíríà lóru ó wọ Èkó anytime nìyẹn kò kàn anybody. ó lè wọlé àti anytime wọ́n ti rí pé kò sílé so kò sẹ́ni tá wálé ẹ̀ mọ́. Ẹ má kí ọ̀rọ̀ mi o àwọn journalist àtàwọn mínísítà kọ̀ọ̀kan bọ̀ nílé ẹ̀ tí ò bá ṣọ́ra o. lọ́wọ́ ìsìkólóyè padà lọ sí Germany ẹ̀yin èèyàn wa ṣe gbọ́n tó bá wà ìsọ̀ tó mú yẹ́ẹ̀sì. kó lọ relax kò rọ anybody. sọ̀rọ̀ wọn yìí ṣó mú yẹ́ẹ̀sì. kì í ṣe pé olóyè ò kì í ṣe Yorùbá nation kò ní ṣe Yorùbá nation mọ́ but for this moment wọ́n ti free ẹ̀ ó lè rìn lọ Aso Rock kó jáde wá ṣùgbọ́n kó padà sí Germany kó ṣẹ̀ wá lọ sinmi pé oṣù méjì kó padà wálé ẹjọ́ tó rọ náà kò ní yẹ lọ. Bàbá wa yìí ẹ wo àwọn èèyàn sọ pé good talk àwọn èèyàn ní ká appreciate yín thank you sir. Èmi ò wọ́n lọ síbẹ̀ o ọlọ́run kò ní òun lọ síbẹ̀ mo wà fídíò yẹn mi ì tiẹ̀ pé mo fẹ́ wò wọ́n because mo pé kí ni wọ́n wá kiri kí ni wọ́n wá ọkàn di ẹrù lọ. ẹ ká alẹ́ sà o sọ ẹ̀rọ wa kí ni o bí a lè sọ ẹni sùúrù sà a lè sọ ẹni sùúrù sà bí wọ́n fẹ́ wẹ Ìgbòho ní wọ́n ń ká gúúsùlù àlìsìlámù bí wọ́n fẹ́ wẹ Ìgbòho sí ìsìlámù ní a lè sọ o mo fẹ́ Ìgbòho ti gbà ìsìlámù o mi ò mọ o. Yorùbáwùyí bọ́dà wa tó sọ̀rọ̀ tán yìí wọ́n jẹ mí ní 500 euro torí it's like pé wọ́n jà mí lólè ní èrò ọkàn mi ìdí tí mo ṣe join group tí mo ṣe join life gangan ohun tí mo fẹ́ sọ lọ́sọ̀ yẹn tó bá ń gbọ́ mi wọ́n jẹ mí lówó 500 euro lówó mi. But a lè lọ sọ sákàǹtì mi. mo lè dín irọ́ o ṣẹ́yìn ló jẹ lówó mi èmi ló máa fún ẹ wo ohun gbogbo tí ẹ̀dá bá ń ṣe nílé ayé yìí tó o bá jẹun jù á ní ẹ lára o. wọ́n ti gbé ṣòlọ sí gbogbo wọn lọ́wọ́ wọ́n padà ìfàjà. á pa ẹ lórí tí o bá ti ní ọ̀wọ̀ jù ọmọ aráyé sọ ẹ́ di ọ̀dẹ̀. Ìrẹ̀lẹ̀ Ìgbòho ó tó gẹ̀ àsìkò ní gbogbo nǹkan o. Bí wọ́n ṣe ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n bá change ayé ò lè bú wọn o torí wọ́n á rí nǹkan sọ. Ẹ ká mọ̀ pé ìwà mi kọ́ leléyìí mo di báyìí nítorí nǹkan báyìí kò sí ẹnìkan tó máa bú wọn kọ́ change ìwà wọn o. Mo rájá mo dọ̀bálẹ̀ mo rẹ́ran ẹ ṣé o adìyẹ ń bọ̀ mo ti jùrù ó tó tó bàbá mi Ìgbòho tẹ bá ń gbọ́ mi ó tó gẹ̀ ok gbogbo ó tó gẹ̀ tí ó tọrọ bá ti dé kí a bára wa sọ ni o and Ìgbòho lóòtítọ́ wọ́n lè jẹ́ bàbá fún ọ̀pọ̀lọpọ̀ wa but lọ́wọ́ ta tó wà yìí náà ọmọ náà tún jẹ́ fún wa torí bó ṣe wà yẹn ẹ mọ̀ ọ̀pọ̀lọpọ̀ gbà ẹlòmíì tó bá ti wà nípò gíga wọn kì í mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń jẹ ní abẹ́ wọn láì ṣe pé wọ́n fún wọn lówó torí ìwàláyé Ìgbòho kò lè yé yín o ohun tó ń ṣe ní ayé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá àgàgà àwọn ọmọ Yorùbá yìí kó má rò pé bóyá pé àwọn làwọn nílé ayé wọn
ilé ayé tó rọ̀ mọ́ ilé ayé wọn pọ̀ o. Yorùbá ló ní Sunday Igboho àwa la ní. No, kọ́ máa fi taka it. Mo láti ìgbà tí wọ́n ti bí àwọn nǹkan kan wà tèmi gan ò lè ṣe tí Igboho ń ṣe. Báwo ni ìyẹn ni pé ṣé Igboho ò fi nǹkan tó kọjá kọ́gbọ́n ni, ṣé wọ́n kọ́gbọ́n kankan rárá nínú nǹkan tó kọjá yẹn rárá ni. Àbí kí la wá fẹ́ sọ. ok tó gbogbo wa la mọ nǹkan tí àwọn mùsùlùmí yìí ṣe. Kò yé mi o, ṣé la mọ nǹkan tí wọ́n sọ nígbà tí báwo ni wọ́n ṣe máa lọ káyàn mọ́lé tí wọ́n máa pa ẹ̀gbọ́n ẹ̀ tó máa pa ọ̀rẹ́ ẹ̀ tí wọ́n kàn máa jáde tó máa sọ pé orogún bẹ́ẹ̀ lu orí àjà odó yí ló wọnú omi. Ṣé Igboho ò gbọ́ ni. Wọ́n pa ọmọ orogun àbí wọ́n pa Àdògán ọmọ orogun sá lọ. ṣé the same people náà ló tún ru àkísà wá bá Igboho wọ́n dẹ̀ tún ṣílẹ̀kùn. Báwo ló sì ṣe, ta ló sọ fún wọn, àmọ̀ràn ta ní, kí ló wá ń ṣe. Gbogbo Igboho kò ń mọ̀ fún ara ẹ̀, kò sí àdúrà nínú Quran tí wọ́n ń kà yẹn tábà tó pípẹ́ àdúrà kan tó special kan ló ń bọ̀ wá ṣe. Ṣé àdúrà àwọn yẹn ló sèfò Igboho ọjọ́ tó wá ka mọ́lé ni. Kí ni Igboho ń wá. Ojú rere ti tó kọ́ máa wà mọ́ náà, wọn ò ní dojú anybody. And wọ́n tún wá ń sọ̀rọ̀ Kwara. Kí ló kàn Igboho pẹ̀lú Kwara. Irọ́. Tá a bá ń sọ̀rọ̀ Kwara yẹn jẹ́. Àwọn ẹni kì í sẹ́ẹ̀dì fídíò ìsọ́nà yẹ bá wa share fídíò yìí. À ń gbọ́ yín sà. Kwara yìí jẹ́ ilẹ̀ kan tó jẹ́ bí ìfàmìfà láàrin ìran méjì. Bírú àwa Yorùbá àti bóyá ká pè wọ́n ní Fúlàní àbí North, fàmìfà ni. Tí ẹnikẹ́ni bá fẹ́ dá sí ọ̀rọ̀ Kwara, gbogbo ìran Yorùbá ló máa jókòó dá sí. Kì í ṣe ẹrù Igboho. No, kì í ṣe ẹrù tí Igboho lè tẹ̀rí sí ara. Kò lè tẹ̀rí sí. Torí ilẹ̀ ọ̀rọ̀ fàmìfà, ilẹ̀ yìí ti di ilẹ̀ fàmìfà láàrin ìran méjì. Tó bá jẹ́ pé bóyá pé inú Abẹ́òkúta làwọn kan tó pé àwọn kan orí àwọn yí, àwọn fẹ́ máa gbéyàn, nídìí láti pe Igboho, òun gó mọ ẹ̀tọ́ yìí láti lé bẹ́ẹ̀. Tó bá jẹ́ Èkó ní ilẹ̀ bàbá ẹ̀ ni, tó bá jẹ́ Ìbàdàn ní ibi tó ti dé yẹn, ó ti di ilẹ̀ kan tó jẹ́ wípé ìfò gan tá bá padà gbalẹ̀ wa gan bó ṣe wà yẹn, ọ̀rọ̀ yìí gan ó sì lè padà dé àjọ àgbáyé gan láti máa fọ̀rọ̀ ọ̀rọ̀ Kwara yẹn. Torí lọ́wọ́lọ́wọ́ ìpínlẹ̀ Igboho fẹ́ lọ wá ń bẹ̀, ó ti ń kọjá tẹ́rítírì ẹ̀, kò kọjú. Ẹni tó bá ń pa ní Kwara tó dẹ̀ mọ̀ pé ẹ̀mí òun ò ka kó sákò ń bẹ̀, kó má pe Igboho sí. No, kò kan Igboho kó má tẹ̀rí sí o, kò kàn. Then ìyá mi brother mi tó sọ̀rọ̀ tán pẹ̀lú gbọ́dọ̀ wọn ní sọ̀rọ̀ tán tí mo ní wọ́n jẹ mí lówó yìí, wọ́n sì sọ̀rọ̀ kan lọ́wọ́ tá a wà yìí. Tó bá jẹ́ wípé bóyá Igboho ojú ò lè gbà kó máa pè é tàbí kó máa rányàn sí pé àwọn fẹ́ wá tó yẹ pé kò mọ mo kọ̀ kó gbọ́ pásítọ̀tù ẹ̀, ó ti free o. Ṣé bí Germany ló wà lẹ́yìn ọjọ́ mẹ́ta ẹ̀ tó ń lọ Germany tó ń wá sí kó gba Canada lọ. Bóyá tó fi yẹn change yìí, bóyá ó ti wò pé Germany yẹn òun ti rí Germany òun fẹ́ rí nǹkan tuntun kó gba Canada lọ. Kó fi Nàìjíríà sílẹ̀ for now kó rọra lọ sí mi. Ó tó gẹ́. Láti bí ọdún 4 ló fi ń rìn kiri gbígbóná. Ó dé ta èdè kò tí ì lọ̀sẹ̀ kan. Irú káfí ọ̀rọ̀ ro ara ẹni wò náà. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí ẹni ẹlẹ́ni kó sinmi. Bàbá mi Igboho tẹ́ bá ń gbọ́ mi, ẹ tilẹ̀kùn yín o. Àwọn tó ń wáyé wọ́n kì í ṣe ọ̀rẹ́ yín o. Mẹ́nìkan yàtọ̀ sẹ́nìkan o. Mẹ́nìkan yàtọ̀ sẹ́nìkan o. Ojú ò ṣe fi mọ̀ wà ẹ̀dá o. Ẹ̀yin gan ẹ mọ̀ ṣùgbọ́n ṣá. Àdìsá ọmọ aládìkún inú ẹ̀dá ò dàbí òde o. Ohun tó ń ṣe Igboho ni pé Igboho ò mọ mi o, mo kọ̀. Igboho ò lè àdónà, mo kọ̀ kò lè sọ. Òun ni tí ẹ bá ti mọ̀ pé ẹ lè ṣe mo kọ̀ yẹn, ẹ jáde kò lè. Ire o bàbá mi.
ó dá ṣeun Àdìsá ọmọláàdì kan náà bá wa fi ṣọ́ ẹ̀ṣọ́ o Kwara Yorùbá ni wá Yorùbá ni wá àwọn Fúlàní ti gbalẹ̀ mọ́ wa lọ́wọ́ bẹ̀ tí olóyè Ìgbòho yìí àwọn tó ń rú kẹhùn lánlẹ̀ tírọ́ọ̀kì àkísà lọ bá lè yìí ẹ bá wa gbóhùn sókè màámi òṣùká ni o òṣùká ò rẹrù àgbà. ẹ ló ti sí mi. mo wà pẹ̀lú yín màámi. ẹ káàsán ẹjọ tí bá fẹ́ join yín online lórí YouTube èmi ò ní TikTok báwo mo ṣe lè máa join yín. mo wà online lórí YouTube báyìí náà ẹ bẹ ní YouTube. mo ní YouTube bẹ́ẹ̀ ni mo ti ń wò yín báyìí. lórí YouTube àbí. lórí YouTube bẹ́ẹ̀ ni. ó yá ibi tí ń wò mí yẹn ẹni sùúrù màá ibi tí ń wò mí yẹn ẹni tí wọ́n kọ subscribe síbẹ̀. bẹ́ẹ̀ ni. ó yẹ tẹ̀. mo ti wà lórí subscribe yín tipẹ́ gan. ok bóyá ẹ fẹ́ ó yẹ ẹwẹ̀ ẹgbẹ́ yẹn aago kékeré kan wà lẹ́gbẹ̀ẹ́ bóyá ẹ tẹ̀ notification bell ni. notification bell notification wà àwọn ọ̀nà tipẹ́ òun lélẹ́yìn lẹ́gbẹ̀ẹ́ subscription. gbàtẹ́tẹ̀ kí ló gbé wá fún yín. ó gbé ọ̀lù wá fún mi. ó yẹ tẹ ọ̀lù yẹn. ok jẹ́ n tẹ ọ̀lù. mo ti tẹ ọ̀lù mo ti subscribe pẹ̀lú ìgbà tí mo tẹ ọ̀lù yẹn subscribe ló gbé wá mo dẹ̀ ti subscribe. gbàtẹ́tẹ̀ tẹ ọ̀lù yẹn tí mo bá bẹ̀rẹ̀ show àbí mo ju show lẹ̀ ni àbí mo ṣe live ní 3 seconds YouTube máa send ẹ̀ sí yín. láàrin 3 seconds. bóyá mi ò kí mọ̀ bí wọ́n ṣe léyìí 1 hour ago lẹ ṣe ṣe bá pé ohun yín lẹ̀ ń gbọ́ yìí ṣe rí nǹkan ẹ wò ẹ mọ̀ pé mo pàdé yín ní Maryland ìjọ nígbà tí bọ̀dà Kẹ́hìndé àbí bọ̀dà Táyé ń ṣe bẹ́ẹ̀dẹ̀ ẹ wò nítorí Ọlọ́run mo ti kúnlẹ̀ yóò bá wuyẹ wò orí ìkúnlẹ̀ mo wà yìí Ọlọ́run mo ti kúnlẹ̀ ẹlẹ́dẹ̀. ṣé ẹ ní nọ́mbà Sisi Rọ́pò àbí Sisi Tóyọ̀sí lọ́wọ́ ni. mi fẹ́ parọ́ mo ní mo fẹ́ sọ pé màá wà rẹ̀ tí mi fẹ́ parọ́. tẹ́wọ́ wọ́n bá yín sọ̀rọ̀ bí báyìí ṣẹlẹ̀ ń tẹ́wọ́ tí nǹkan bá ṣe máàlù yẹn wò ẹlòmíì ikú ẹ̀ ló máa pa ẹlòmíì èmi náà bóyá màá wà ní nọ́mbà 200. ẹgbọ́ àwọn oníkú lágbára Ọlọ́run kankan ò ní ṣe. àmì olóyè ṣó ń gbọ́. ìṣẹ̀lẹ̀ ń tẹ́wọ́ ń bì báyìí. kódà àwọn tí mo understand àwọn tí wọ́n náà ń ṣòṣìkà sórí ṣẹ́rí ilé ẹ̀kẹ́ mọ̀ kàn ṣẹ̀ṣẹ̀ tún ti renovate ilé yẹn wọ́n tún wá ń wo wọ́n Yorùbáwùyí èmi ń sọ fún yín pé wọ́n tún wá ń fojú wo ilẹ̀ wọ́n ń fojú wo òkè wọ́n ń fojú wo àwọn bí nǹkan tó ṣe strong sínú ilé yẹn àwọn Muslim yìí náà ni àwọn tọ́nà wé kílẹ̀ ti sìn mosquito net lẹ pé tọ́ wé mosquito net sórí gbogbo ibi tó tún ṣe lè gbà wọlé bó tún ṣe lè ṣe gbogbo ẹ̀ rán fídíò gbogbo ẹ̀ lọ́tún wá ń ṣe ẹ ká ìnà ẹ bá àwọn ìyàwó olóyè sọ̀rọ̀ àbí kí ló dé. ẹ mọ̀ pé kíní yìí ó ń fáwọn èèyàn ní heart attack hypertension ní silently Yorùbáwùyí. olóyè ń máa pa wá tán lẹ̀ Yorùbá. ẹ mọ̀ pé ó fún wa ní heart attack ní Yorùbáwùyí. mo bá olóyè Ìgbòho sọ̀rọ̀ ní 2001 March nígbà nílé wọn tó wà ní Choka yẹn nígbà tí Yàyà Gàmbàrí ń gbé bẹ̀. ìmọ̀ bóyá mo gbà tí Yàyà Gàmbàrí ń gbé bẹ̀. tẹ bá nígbà yẹn tí à ń bá Yàyà Gàmbàrí bẹ̀bẹ̀. bẹ́ẹ̀ ni abiyamọ ayé. lára àwọn abiyamọ ayé Emily Elizabeth mọ́mí Elizabeth l'Amẹ́ríkà. mo mọ̀ yín. tí wọ́n lọ tí mo bá olóyè sọ̀tọ́ fi gbà lọ́wọ́ Saheed Shittu nígbà pé ẹ bá gba bọ́ọ̀yì lọ́wọ́ Saheed Shittu tó fi gbà tó fi ń bá wọn gbé nǹkan tí wọ́n ṣe rí Yàyà Gàmbàrí mú pẹ̀lú wọn jọ tí wọ́n lọ yẹn torí pé gẹ́gẹ́ tí kò pẹ́ tí bàbá ẹ̀ kú tó wá sí ilé bàbá ẹ̀ wà ní ká tó dé Mile 2 Àgbárá ibẹ̀ ni bàbá ẹ̀ kọ́lé sí ní Àgbárá ó wá ṣe òkú bàbá ẹ̀ ń gbà yẹn ìyẹn lọ ṣé Yàyà Gàmbàrí wà nínú ẹ̀mí àfẹ́bọ̀ ẹ̀ wò ìgbà tí kan tó bá fún un ó máa pòyì lẹ́ẹ̀mẹ́ta ó máa ṣubú lulẹ̀ ni nǹkan tó gba Yàyà Gàmbàrí lọ́wọ́ wọn nígbà yẹn nìyẹn òun náà bá wà níbẹ̀ nígbà tí wọ́n lọ that same 2021 July tí wọ́n lọ ká olóyè Ìgbòho mọ́lé mo máa ń bá màá yẹn sọ̀rọ̀ nígbà yẹn
pẹ̀lú Mọ́míọlá Fashion àti àwa abiyamọ ayé ṣá àwa ni. ẹ̀yà abiyamọ ayé àwọn yé mi. Number 2 ni mo wà. Bàbá gbọ́ ọmọ mi Elizabeth l'Amẹ́ríkà. But ó máa ń jẹ́ ìbànújẹ́ ọkàn fún mi. Kí n máa rí màlúù yẹn bó ṣe ń tìrí boríbo dà síbí dà sọ̀hún. Ẹ̀yin tẹ ní nọ́mbà ìyàwó wọn lọ́wọ́. Tó ẹ pé gbà yẹn tó ẹ pé mo sì ní nọ́mbà ìyàwó wọn lọ ni má ti pé ìkan náà àwọn méjèèjì yẹn. Ẹ ṣe bẹ́ẹ̀ lè bọ́kọ yín sọ̀rọ̀. Má gbé kọ́ọ̀dù ẹnì kankan, má yìn invite ẹnìkún. Àwọn mùsùlùmí tó ń lọ sílé ẹ̀ nísìn, wọn ò lọ nítorí kankan o. Torí àti tún ṣe rí ọṣẹ́. Ọṣẹ́ tó bá ṣe olóyè Ìgbòho nìsín. Àti ṣọ̀tá ẹ̀ lọ́ṣẹ́. Ọṣẹ́ tó bá ṣe olóyè Ìgbòho nìsín ẹ wò. Gbogbo generation wa yìí pínpín ni mi ní sọ jù bẹ́ẹ̀ lọ. Ọlọ́run jẹ́ ká kúkú pínpín. Àṣẹ because apatẹ ara èèyàn olóyè ẹ ṣàánú wa. Olóyè ẹ ṣàánú wa, àwọn èèyàn ti padà fàájà mọ́ mi lọ́wọ́ lálẹ́ tí mi ti èrò làwọn èèyàn ń sọ báyìí. Mi ò rò débẹ̀ o. Mo ṣe ń wo kíní yín 1 hour ago ní kí ló dé ṣe bẹ́ẹ̀ ń tẹ́ súnmọ́. Jẹ́ ìgbà tí mo ṣì ní fún nọ́mbà àwọn ìgbà yẹn lọ́wọ́ ni. Ayẹyẹ bá tó bá ti ẹ̀gbẹ́ kọ̀lé máa sọ sí voice message. Wọ́n á fi tí ara wọn máa gbọ́. Ṣé wọ́n fẹ́ pa àwọn èèyàn ni? Ṣé olóyè Ìgbòho fẹ́ pààyàn ni? Ṣé ó fẹ́ pààyàn ni? Ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wa. Ṣé dandan ni kọ́ invite àwọn èèyàn? Okay, fine. Gẹ́gẹ́ bí màmá kan ti ṣe sọ́nsìn, màmá yẹn ní àwọn Ìlọrin yẹn mèsújàmbá ni wọ́n o, Ìlọrin mèsújàmbá. Gbogbo kìkìní láwà ní òṣì tó ń wé sórí tó ń wá kí ló wà nínú Quran? Kọ́ka Quran yẹn ní Yorùbá ká gbọ́, ká wo orú àdúrà tó wà nínú ẹ̀. Màmá àǹtí Ọláwuyì mi láìkí Yorùbá wuyì ẹjọ́ náà. Ẹ má bínú ma. Ẹjọ́ náà. Èmi ní kọ́kọ́ ni mò ń sọ̀rọ̀ bí ṣe ń sọ̀rọ̀ yìí o. Àpọ̀tà ń sọ̀rọ̀ báyìí o. Àwọn èèyàn ti pè mí ní Nàìjíríà o pé ṣé ẹbí mo mọ Yorùbá wuyì rí, ṣé mi lè bá Yorùbá wuyì sọ̀rọ̀ ni? Ẹ má pa àwọn èèyàn náà kí mi sọ lóyè gbé mi sá Adéyẹmọ má pa àwọn èèyàn náà. Àwọn èèyàn tó máa kú máa pọ̀ o. Wọn ò ní kò ń ṣèyàn kan o. Ọlọ́run ní kó tó pa wá lẹ̀ Yorùbá o. Àdìsá. Àwọn èèyàn tó máa kú máa pọ̀ o. Yẹ́yẹ́ sọ fún mi sọ lóyè mi sá Adéyẹmọ Chief Adéyẹmọ nísìn. Kọ́ ṣọ́ra wọn gan o. Ẹ ṣeun. Tó fẹ́ pààyàn ni, ṣọ́rọ̀ bẹ́ àwọn làwọn nira àwọn ni. Ẹ bá wọn sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ tún lè súnmọ́ wọn. Wọ́n á gbọ́. Ẹ bá wọn sọ̀rọ̀ kò dá o. Kò dá o. Wọ́n á gbọ́. Kò dá o. Àkókò dandan. Ẹnu wọn yẹ gan, ó yẹ kọ́ tẹ̀ zip ẹnu wọn for now. Ó dà, a ti gbọ́ mà. Ẹ ṣeun. Tó yẹ kọ́ tí náà tó máa ṣe zip sẹ́nu wọn for now at least ọdún kan fọ́dún kan báwọn èèyàn ṣe ń sọ. Kọ́ máa jẹun, kọ́ máa sùn, kọ́ máa jí. Kọ́ máa mú àwọn ìyàwó méjì tó fáyìn lẹ́ní. Ẹ máa tẹ kọ́ máa làbọ̀ ọ̀dí, kọ́ máa yìnbọn ọ̀dí. Nǹkan táwọn èèyàn ń fẹ́ nìsín nìyẹn kì í ṣe pé kọ́ máa bọ̀ bọ́ra wèrè wo ni. Kákóbèjì o. Ó dà yá mi ẹ̀sìn kan tó gbé kọ̀lọ̀ ẹlòmíì èrò pọ̀. Yes na wálé òótọ́ ni orúkọ máa pọ̀ rẹpẹtẹ. Bàbá àgbèjì. Ẹ ṣe ìyá mi èrò pọ̀. Kódà ibi táwọn èèyàn fa ṣó lọ lálẹ́ yìí sí mi tiẹ̀ àwọn padà lo 3 hours ìyìn èèyàn mi ẹ̀dẹ̀ ìjọ tó rí Ọlọ́run ẹ bá ṣe pápá pa ẹ̀ ló. Ẹ kú dédé àsìkò yìí o. Ẹ̀sùn ẹ kú ètò. Ètò ìdájọ́ ń ṣètò ìjọba agbóhùnsókè ṣàpáwà pàṣà. Ẹ jọ ọ̀rọ̀ sí ọ̀rọ̀ bàbá náà la fẹ́ dá sí. Ẹ bá wa dá sí. Ilé la wà. But láti ìgbà tá a ti join táwa náà ti ń wò tí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀. Àdéhùn tó jẹ́ pípò sí ọkọ̀ àwọn náà manage à ń ṣe ẹjọ́ free shift àlèkáyé free shift. Àwọn pípò yìí àdèrí kankan tó ń free shift onímọ̀ àwọn kọ́mẹ́ǹtì kò sí ẹni mùsùlùmí kankan tó jáde wá tó ń sọ pé free shift tó ń dàbí òun ṣètò ìgbà kan àwòkàn. Wọ́n jọ kán má pa wá o torí because àwa gan ẹ bá wa share fídíò yìí kí Sunday Igboho má pa wá o. Ẹ bá wa share fídíò kí Sunday Igboho jọ kó má pa wá nílẹ̀ Yorùbá. Ọ̀rọ̀ lẹ́sọ. Òun náà la gbójúlé. Àwọn ibùdókòlè ń wò yìí gbogbo nǹkan tó ń ṣe là ń rí ẹlẹ́bọ lẹ́nìkan ẹlẹ́bọ nígbà ẹlẹ́bọ làwọ̀. So kàn ṣọ́ra fún wọn gèlè sọnù wọn àkóbá ní gèlè tán gbé lórí. Kò sádùúrà kankan nù ẹ gbogbo ẹ láti rí àṣírí ti tú àti rí fúra jẹ
wọ́n ṣọ́ra fún wọn o alábọ̀dé ayé ni wọ́n gbogbo àwọn Kwara tí wọ́n dẹ̀ wà ní Kwara Ìlọrin gbogbo àmì ìṣòro àwọn Ọ̀fà Òkè Ọdẹ àwọn olùsìpọ̀ Kwara yẹn àwọn alábọ̀dé ni wọ́n ṣe wà yẹn gbogbo nǹkan tó ń ṣe láàárín àwọn ò fẹ́ kíní kan ẹlẹ́bọ̀ gbọ́dọ̀ wá lọ àwọn ò fẹ́ gbá àwọn fáwọn kan ṣọ́ra fẹ́nìbọ̀dì kan máa lọ sẹ́nìbì ẹ̀ so kan sinmi wọ́n tiẹ̀ nídìí sinmi bíi 2 years gan wọ́n máa sáré káàkiri kan sinmi kan máa wò so that is my opinion. ẹ ṣeun gan adúpẹ́ gan ni God bless you. nígbà tí ò bá sí nǹkan kan tá a tún ra dátà láti bá a sáà máa ká máa gbìn káwa náà máa mọ bóyá ń lọ sí ẹjọ́ ẹ̀bẹ̀ wọn. ẹ̀yin èèyàn ẹ bá wa ẹ ṣeun gan bọ̀dá mi ẹ̀yin èèyàn ẹ bá wa bẹ olóyè Sunday Igboho ẹ bá wa bẹ wọn sí comment section wọn lè máa wo show yàbí kán rí láàárọ̀ ọ̀la bàbá ṣì ẹ bá wa gbóhùn sókè bàbá ní ìṣàbí kí ló kọ yín bàbá ní ìṣe bá wa gbóhùn sókè o ẹ bá wa share fídíò yìí kó lóyè Sunday Igboho náà rí o àwọn Yorùbá ń bínú o èmi ò ródé bíbí yìí o mo ṣùpá àwọn èèyàn ń wo òṣùká lọ wọ́n ń wo òṣùká lọ wọ́n ń rẹrù lọ síbẹ̀ mọ̀ ọ̀tọ̀ àwọn náà mo òṣùká tí wọ́n ń rù lọ mi ò ríro tẹ́lẹ̀ o Ọlọ́run mọ̀ pé mi ò ríro ṣùgbọ́n ọ̀tẹ́yìn wọn Yorùbá tẹ́ni olóyè Sunday Igboho tẹ́tí wá yarí báyìí sí pé tọ̀ kí Sunday Igboho má kàn wá léyìn kó ṣàánú wa kó má kàn wá léyìn tọ̀ ẹ bá wa gbóhùn sókè ìyá rẹ máa múra sílẹ̀ o. mo gbọ́ gbogbo program yẹn ṣe ń lọ ni mò ń gbọ́ ṣùgbọ́n nǹkan tí wọ́n sọ mo fara mọ́ o ṣùgbọ́n nǹkan tẹ́mi fẹ́ sọ ń bẹ̀ ò pọ̀ ni wípé ṣe rí àwa Yorùbá la ní wípé téwú bá jà ó lè má jẹ́ bí àwọn èèyàn tó tóbi bí olóyè kankan yẹn ẹ̀tọ́ wa ìṣe wa ní pé ká yọjú sónítàn ṣùgbọ́n tó wà bẹ́ẹ̀ ni pé jàmì èèyàn rẹ̀ ǹjẹ́ àmì èèyàn rẹ̀ ojú là ń wò bẹ́ẹ̀ kí ni tó wà nínú ọ̀hún kálukú mọ́ ṣùgbọ́n àwọn àfáàkò kọ́kọ́ wá síbẹ̀ tí wọ́n ṣàdúrà tí wọ́n jókòó tì yẹn nínú ìmọ̀ kankan nu wọn ṣe rí àáfàá kéènì àáfàá ṣé ká máa ṣe kíní kan. ìyá rẹ bá wa mute ma mi ẹ bá wa mute ma à ń gbọ́ ní sàn. ṣe rí àáfàá kéènì from day one lẹni tí máa ń ṣe program nípa olóyè wọ́n jọ máa ń lọ ṣe gbàṣàwo bàbá akéńgbà gold náà olóyè Ìgbòho ṣẹ̀ṣẹ̀ máa bá wọn ṣe ṣùgbọ́n ǹjẹ́ àmì èèyàn rẹ ni. no ṣe é bí wọn wà ẹ̀dá. àmì èèyàn rẹ nínú èèyàn ọbú ni bí wọ́n ṣe lọ sílẹ̀ ó tó pé kí wọ́n yọjú sí wọn tó èyí tó jẹ àrírú rẹ̀ mọ́ kí wọ́n ṣàdúrà pọ́n kù bẹ́ẹ̀. ẹni sùn sà ìyá rẹ bá wa ní ìtìmí bẹ́ẹ̀ drop ní sà má. tàbá fẹ́ wo emotionally la máa wò pé àtúnṣe kí nǹkan burúkú ṣe ẹni tiwa. yìí ṣe abáníkádìjú pé èèyàn burúkú kọjá ǹjẹ́ àmọ̀gbà tí èèyàn rí á lọ. bí wọ́n ṣe wá kí olóyè èmi appreciate ẹ̀. ṣùgbọ́n kó lóyè wá fọgbọ́n Ọlọ́run pẹ̀lú ọgbọ́n èyí tó ṣẹlẹ̀ sí wọn ni kó wá fi adjust ara wọn. èèyàn dáṣọ ok ẹ jẹ́ fi kankan ṣàpẹẹrẹ. nígbà tí bàbá Tinubu wá sẹ́kọ̀ọ́ tá a wò pé ṣe bá Àbújá ló yẹ kó dúró sí tó yẹ kó ka kíní tó wáyé October 1st ṣe bẹ́ẹ̀ nìkan nínú gbogbo àwọn tó di kíní yẹn nìkan lọ́lọ́run lò tó tú àṣírí yẹn. ẹni tó náà dẹnu dẹni kì í ṣe Muslim àwọn ara wọn. bí èèyàn burúkú ṣe wà nínú èèyàn àṣírí èwo nìyẹn àbẹ́yẹ̀ èèyàn mímọ̀ àṣírí tí wọ́n ń sọ ibi ọmọ àṣírí tẹ̀ ń sọ ẹjá wa sí bàbá wa. tó pé bóyá ẹni báyìí ẹni tíyàn ti ẹ̀pẹ́ lé èèyàn rẹ gan tí pé kíyàn súnmọ́ gan ǹjẹ́ ẹ mọ̀ wípé bóyá èèyàn bú ni ẹmọ tó wà nú ẹ̀. ẹnìkan ò ṣe é gbọ́kànlé ní láyé yìí ó jẹ́ tẹ̀gbọ́n táàbúrò gan èèyàn àbúrò lè mọ̀ pass ẹ̀gbọ́n sílẹ̀ ẹ̀gbọ́n lè mọ̀ pass àbúrò sílẹ̀. èèyàn ò mọ èèyàn rẹ ní ẹ̀dá ń wojú ni ṣùgbọ́n Ọlọ́run ń wọkàn kì í ṣe gbogbo àwọn tó wá síbẹ̀ náà nínú wọn dàmí ìsọ́kọ̀ àwọn burúkú ẹ̀wọ̀n mi lọ ṣalámí o àwọn oníkọ̀fọ́gbọ́n Ọlọ́run ṣe pé jẹ́ kí n ọ̀rẹ́ láti bẹ̀ ọlọ́bàwà dúró tí wọ́n wá kí mi ni wọ́n bá mi wọ́n ní wọn padà ẹ̀mọ́ ìbínú wàhálà mi àtúbẹ̀rẹ̀ láti bẹ̀. ẹ ṣe wọn bá wa kásáwé kọ̀ bó sọjọ́ ti lọ ìyàwó ààrẹ bá wa gbóhùn sókè ẹ ṣe ń gan bàbá wa ìyá ààrẹ bá wa gbóhùn sókè o ìyá ààrẹ ṣe wà ń bẹ̀ ẹ̀yin ẹ̀ bá ti wọlé tàbá ti mute yín kò kí ní sí àti unmute o why me
bàbá wa Ifá stand up ẹ jẹ́ ká sọ̀rọ̀ wọnú ara wọn Queen bí ẹ bá gbóhùn sókè àbí Queen kí lorúkọ yín mà. Ẹ káalẹ́ o gbogbo ẹ lé. lórí àsìkò yìí Queen àbí ẹ káàbọ̀ mà. Ìyá rẹ ló ń sọ̀rọ̀ o. ok ìyá rẹ bá gbóhùn sókè màmí pàápàá mà. Ẹ káalẹ́. ẹ káalẹ́ mà. Láti Côte d'Ivoire lèmi ti ń sọ̀rọ̀. ìyá ẹ káàbọ̀ o bonjour. Yorùbá wuyì ọlọ́mọ fún yín ṣe o. náà bá a ṣe àṣẹ. Jẹ́rìí ọmọ ìjọ Deeper Life lèmi ṣùgbọ́n mo láìkí Yorùbá gidi mo sì láìkí bàbá Sunday Igboho yẹn. In fact ìgbà tọ́rọ̀ wọn ṣẹlẹ̀ ó fún ọkọ mi ní hypertension in fact ṣùgbọ́n à ń gbàdúrà fún wọn lójoojúmọ́ kí wọ́n dákun àfẹ́kù wọn ní ìsìn torí tí wọ́n bá kú ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ló máa kú. Ẹ dákun ẹ bá wa bẹ̀ wọ́n kí wọ́n lọ farasin kó díẹ̀ wọ́n má gba àwọn èèyàn yẹn láàyè ra